ọ̀rọ̀ lẹ́ máa gbọ́ látẹnu màmá wa ní èní yìí jẹ́ déètì èní yìí jẹ́ 27/12/2022 ẹ máa gbọ́ nípa reclamation ni ẹ máa gbọ́ ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ọ̀rọ̀ látẹnu màmá wa. To the time ibi tí a wà káàkiri àgbáyé mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé pàápàá jùlọ àwa tí a ní ìgbàgbọ́ nínú òmìnira Yorùbá 2022 àwa tí a ní ìgbàgbọ́ tá a dín pọpẹ́ fún Ọlọ́run tí Ọlọ́run ti bá wa ṣe declaration sovereign independent Yorùbá nation àwa tí a ní ìgbàgbọ́ pé àníṣe ó kù ìṣẹ́jú kan tí ọdún yìí lọ ọmọ Yorùbá máa reclaim nǹkan tó jẹ́ tiwọn Yorùbá nation ti dúró kò sí nǹkan tó ta lè ṣe sí mo kí gbogbo wa mo dẹ̀ kí wa kú àlàjá ọdún ẹ̀mí á ṣe púpọ̀ ẹ̀ láṣẹ ti Ọlọ́run nínú ìdùnnú nínú ayọ̀ nínú àlàáfíà nínú ẹ̀mí gígùn nínú owó náà ọlá nínú àánú Ọlọ́run nínú ìgbéga Ọlọ́run nínú ògo Ọlọ́run òun la máa ṣe ọdún tó ń bọ̀ ní orílẹ̀-èdè Yorùbá tá a ti máa ní nǹkan tó dá láti ẹ̀ máa tún fi dúpẹ́ fìyìn fọ́lọ́run tó pọ̀ gan-an orí ọdún yìí láti wọ̀ orí yẹn adẹ̀ máa bẹ̀rẹ̀ sí lò títí tó bá máa fi di Christmas ọdún tó ń bọ̀ ìyanu ti ṣẹlẹ̀ rẹpẹtẹ nínú ayé àwọn ọmọ Yorùbá mo kí gbogbo wa adẹ̀ kú ojú lọ́nà ọdún tuntun tó ń bọ̀ ayọ̀ ni ìyanu ti ṣẹlẹ̀ ayọ̀ ní fáwọn ọmọ Yorùbá ní orílẹ̀-èdè Yorùbá ní àṣẹ ti Ọlọ́run tó fi dáyé àti ọ mo kí gbogbo wa pátápátá ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ fún mi ní àyè ní èní mo wá láti sáré ṣe àwọn àlàyé kan ni so àlàyé tí mo fẹ́ ṣe ìmọ̀ ẹjọ́ mo fẹ́ kẹ́ ẹ bá mi farabalẹ̀ gbọ́ dáadáa nítorí mo rí pé àsìkò tí ń súnmọ́ àwọn ìgbésẹ̀ tá a máa gbé tí ò ní sí ààyè fún nǹkan báyìí àní gbogbo nǹkan tá a dẹ̀ ń ṣe ní èní ìtàn ni ní ọ̀la mo kàn fẹ́ kí a fetí sílẹ̀ kẹjọ kẹ́ fún mi láyè láti ṣe àwọn àlàyé dáadáa torí àwọn nǹkan tó bá ṣókùnkùn síyàn ó máa ń sọ̀yàn nù nígbà míì mi ò wá fẹ́ kí nǹkan kan ó dàbí nǹkan kan tó ṣókùnkùn lórí ìrìn àjò yìí níbi tí èmi dá sí níbi tí èmi participate nínú ẹ̀ mi ò fẹ́ òkùnkùn kan kó wà nínú ẹ̀ so mo wá láti ṣe àwọn àlàyé tó kúnná dáadáa ẹ jọ̀ọ́ ẹ fún mi láyè ẹ bá mi fetí sílẹ̀ dáadáa ẹ dẹ̀ bá mi fọkàn tẹ̀lé àkọ́kọ́ mo fẹ́ sọ nǹkan tí mo máa ń ṣe tí mo máa ń wò ní gbogbo ìgbà ó jẹ́ pé tí n bá ń gbọ́ oríṣiríṣi táwọn èèyàn ń sọ òun ni ò fi jẹ́ kó dá mi lẹ́nu tí ò ń bí mi inú tí mi ò tiẹ̀ rí rò nǹkan tí máa ń rò ní pé ó dàbí ìgbà tí èèyàn lọ ṣe ìwọ́de iwájú náà wípé gbogbo bí nǹkan ṣe ń lọ ìrànwọ́ ò mà ní parun kí la máa wá ṣe báyìí kí la lè ṣe kéèyàn wá ṣe àpèjúwe tó dàbí kéèyàn wà ní field tí wọ́n ti ń sá eré kérò wá pọ̀ lórí field tó fẹ́ sá eré yẹn wọ́n á máa sọ fún mi pé at the end of the race ipe holding up wide up yẹn kọ́ ó ní diamond sapphire ruby gbogbo imagine pátá ó wà ní ara ẹ̀ ó lẹ́wà gan-an wọ́n dẹ̀ sọ pé nǹkan tó lè jẹ́ ìtúsílẹ̀ o tó lè jẹ́ ọlá ògo fún ìran mi nìyẹn o ṣé mo wá rí cup yẹn ó ní àsìkò tí a bá rí mú ní àsìkò tó yẹ ká rí mú ó yẹ o wá láti sá eré yẹn ká rí pé a rí cup yẹn gbé so nǹkan tí máa ṣe tí bá mọ̀ pé ó wù mí pé káwọn ìran mi má parun màá sáré ni o tí n bá ń sá eré yẹn oríṣiríṣi lọ́tún lósì ariwo distraction oríṣiríṣi ni màá máa gbọ́ àyàfi kí n kọjú sọ́ọ̀kan wípé kọ́ọ̀pù yẹn dandan ni ṣé mo wá rí kọ́ọ̀pù yẹn ẹni tó bá rí tó bá gbé àǹfààní èèyàn nìkan kọ́ o gbogbo ọ̀ràn mi pátápátá ló ní àǹfààní yẹn so tí n bá lè ṣe ìdúróṣinṣin
àti ìgbàgbọ́ àti ìbẹ́lọ́run tí kọ́ọ̀pù yẹn bá dọ́wọ́ mi pẹ́rẹ́ gbogbo ìran mi pátápátá òun ló di ọwọ́ wọn àti èyí tó wà ń sìn àti èyí tí wọ́n máa bí gbogbo wọn ni wọ́n mú kọ́ọ̀pù yẹn dání gbogbo wọn náà ní oore ọ̀fẹ́ kọ́ọ̀pù yẹn pátá àwọn míì gan tí ò tiẹ̀ ń ṣe ìran wa gan wọ́n á tún wá bẹ̀bẹ̀ wá láti wá jẹ àǹfààní oore kọ́ọ̀pù yẹn bó ti di dandan ká rí mú o ní àsìkò wá ní o kò gbọ́dọ̀ yẹ̀ òun ló fi wá di pé eré tí mo wá ń sá oríkálùkù náà ló ń sá eré o bọ̀ tèmi ni mi ń sọ eré tèmi ń sá kọ́ọ̀pù yẹn ni mo ṣáà ń wò ṣáá wípé wọ́n ti ló ní àsìkò ó lè lọ kò gbọ́dọ̀ lọ kò gbọ́dọ̀ lọ. ṣẹ́rí ní kí n tó join Yorùbá Nation ní openly because mo ti ń ṣe díẹ̀díẹ̀ behind the scene mo ti mọ̀ kí n tó join Yorùbá Nation wípé mo ti ṣe ìwádìí mo dẹ̀ ti gbọ́ ìpè nǹkan tí ó dúró fún ìgbékalẹ̀ ìpè kan make sure ìpè kò gbé orí sókè kán dẹ̀ máa tì títí ó fi máa di ìgbà ìdìbò mo ti mọ̀ yẹn kí n tó wọlé rárá mo máa ń sọ yẹn mo sọ dáadáa lórí clip ẹni tó bá fẹ́ ṣe research ẹ lè lọ wò ní archive so ìgbà tí mo dé wá wọlé openly ìwé ní upfront mo wá wò ó pé kéé tó bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ bóyá àwọn nǹkan tán àwọn èèyàn ń gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ nípa gbogbo bí a ṣe ń